Yeah, no. Ẹ má wulẹ̀ ká tán 20,000 ló wà ńbẹ̀. 20,000. Bẹ́ẹ̀ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo sọ fún yín pé mo ti ń teach nsìn kò ń ṣe ibi tí mo ti ń teach tẹ́lẹ̀ o. Owó tó fún mi as owó oṣù mi mo wá ní kí n yọ 20,000 fún yín pé kẹ́yìn náà kẹ́ ṣe máa manage máa fi ra nǹkan tẹ́ bá need. Níbi tó ti iṣẹ́ náà ti sanwó fún ẹ. Bẹ́ẹ̀ ni mà. Ó wá jẹ́ 20,000 ló wá kàn mí. Bẹ́ẹ̀ ni mà. Ọkọ mi àánú Olúwa mi ọmọlá ìwọ náà kúkúrú ọmọ rẹ̀ ṣì kẹwọ náà. Àmín ma. Màá sì jẹun ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mi ní fojú sunkún ẹ. Àmín. Mi sì ní mọ sàárì ẹ ọ̀tá ò ní fi ẹ́ lámi lójú. Àmín. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni màá jẹ́ pẹ́pẹ́pẹ́ iṣẹ́ ọkọ mi. Ìyá mi. Ọkọ mi mo sọ Kí ló dé pariwo bẹ́ẹ̀? Mo lálàá kan ni. Alámi dẹ̀ máa ń ṣe o. Mo mọ̀ pé nǹkan tí Ọlọ́run bá fẹ́ ṣe fún mi òun lọ́lọ́run máa fi hàn mí lójú oorun. Àánú ọkọ mi bá mi kọrin ọpẹ́. Gbọ́pẹ́ mi Olúwa òṣùbà rẹ̀ rèé sára rẹ̀ náà rèé o Jésù bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Àánú ọkọ mi ṣe ni mo rí pé o mú mi lọ sí ilé ńlá kan
ilé yẹn tóbi ló bá ní màámi mo ní yẹn oníṣẹ́ rí ilé tí mò ń wò yìí o pé ìwọ ló kọ́ fún mi mo ní ló kọ́ lé láì fún mi ó ní bẹ́ẹ̀ ni mo ní ibi tí mo ti wá fẹ́ máa dúpẹ́ ó ní màámi kékeré nìyẹn pé kí n ká lọ bí a ṣe yí sí kọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni mò ń wá àwọn ọkọ̀ bọ̀gìnì lóní màámi èmi náà ni mo tún ní ọkọ̀ yìí o ipe tí bá ti fẹ́ jáde tó bá ti wù mí nínú àwọn mọ́tò yìí ni kí n gbé jáde mo ní èmi nìkan tán ibi tí mo ti wá pariwo mi mọ̀ pé mo pariwo jáyé. Màámi ẹ wò gbogbo àláyín ló máa ṣe lágbára Ọlọ́run. Àmín Jésù. Gbogbo èròǹgbà yín sì rere lọ́lọ́run máa mú ṣe. Àmín Jésù. Ṣé ti gbọ́ iṣu máa jìnnà fún yín jẹ. Àmín. Mi ní sunkún lórí ọkọ mi mo mọ̀ pé orúkọ ń rù ẹ́ mo mọ̀ pé ó máa láàánú mi ní agbára Ọlọ́run mi ní fojú sunkún ẹ̀ mi ní mọ̀ sàárì ẹ̀ ní agbára Ọlọ́run ní agbára ẹlẹ́dàá mi màá tọ́sẹ̀ ẹlẹ́bà yìí màá máa jẹun ẹ̀. àmì ìyá àánú ẹ jẹ́ àsùn ẹ̀wò ẹ ti fẹ́ fi àlàyé ti fẹ́ fi gbọ́. Àánú. Ibi ìlú jókòó sí. Ó ti wá lọ́jọ́ yìí. Torí Ọlọ́run ọmọkùnrin ojú ọ̀lù jù. Ọlọ́jẹ̀ gàbà ti wálé, ó tún jẹ́ kó lọ. Ẹni yẹ kó rámú, kó bó tẹ̀sẹ̀ bẹ́lí tìdí rẹ, kó yí mọ́, kó pa ará àdúgbò kan gbà ẹ́ lẹ̀. Ó ti sábà wá gbàgbà ìwèrè tó lóge nìjẹ́. Torí Ọlọ́run ìkúnlẹ̀ abiyamọ, bí sábà wá gbàgbà. Mo lè lọ sí. Ó gọ̀ jù. Brazil rájù.
Dọ̀tun, dákẹ́nu ẹ. Donald, Baba D. Gbọ́. Baba D. Lóòótọ́ gbogbo wa la mọ̀ pé goro lọ̀gá wà. But ó yí jura wọn lọ mẹ́rin. Level tẹ́ ìfi operate, wọ́n náà máa wò. Ó ti high ju tiwa lọ. Ó mọ̀ pé àwọn ọ̀rọ̀ máa ń entertain àwọn èèyàn lórí street. Ó mọ̀. Wọ́n rẹ̀ ti gbé wa, ó ti lọ. But ẹ̀yin ẹ ti take care far. So Baba D, jọ̀ọ́ mo kò máa fún mi ní a little time kí n kàn fi rò ó ti gbọ́. Wo bí kí ló tó rò ń bẹ̀ sí. Má ronú jìnnà mọ́. Wo iṣẹ́ yìí ò le ló wà ń bẹ̀. Ṣé mọ̀ pé ọmọkùnrin tí wàá lè ṣiṣẹ́ irú wọn nìyẹn máa ń jẹ kún. Àgbẹ̀kọ́ ṣiṣẹ́ sí inú òṣìṣẹ́. Ok, kàkà sórí pé bóyá ọkọ̀ wà lẹ́jọ́ kan. Àwọn kan ti kọ̀ wọlé ọmọ ẹ̀rọ wọlé adé ẹ̀mọ́ lẹ́bi sẹ́ẹ̀. Bó wọ́wọ́ wa, ó gbó lọ́wọ́ ẹ̀ wọ́n tún pa ẹ̀. Ló máa ṣe gbà ẹ̀. Àdébá ìsọ́nsọ̀ ló ń lera ló ń le. Jára ẹ̀ mẹ́, jára ẹ̀. Jẹ́ndọ̀, òótọ́ ni wípé tí ọmọdé bá débi ẹ̀rù máa bà. Wo bí tó bá gbọ́ wíyà ọkùnrin bíi tiẹ̀ ló wà ń bẹ̀. Gírígírí kọ́ Jídé, ayé ti dáyé kọ̀ǹpútà. Well, títí ẹ lọ sọ ẹ next operation tí mo ní Jídé ó fẹ́ ó kọ̀ èmi pẹ̀lú ẹjọ́ lọ ni mo lè fi ń dá ẹ lójú wípé ò nígbà less than 250,000 naira. Ìyá Jésù, èmi àti ẹ̀ àjọ lọ sí school ni. In those days, nígbà tá wà ní school, ó wá fi èmi lẹ̀ sí hostel, ó lọ bá Joseph. Òun àti Joseph wá ṣọ̀ṣọ̀ kìíní yẹn. Joseph wá fún lóyún, ó wá bí Jésù. Ṣé ẹ rí pé lára àwọn ìwà ìbàjẹ́ tá máa ń sọ fún yín pé kò dá nìyẹn? Kí èèyàn ọmọ ọ̀sìn ké máa gbọ́ràn sáwọ òbí yín lẹ́nu. Tó bá jẹ́ pé ó ti gbọ́ràn ni, kò ní dà bó ṣe dà ń sìn. You need to see her now. She's now old. She's looking tired. But look at me. I am still radiant. I am still beautiful. I am still looking okay. Tí àwa òbí yín bá ti ń bá yín sọ̀rọ̀, ẹ máa gbọ́ sí wa lẹ́nu. Get me. Feel me. Try láti máa bá mi lọ. Torí àwọn àgbà la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Imagine, that's not good. If you listen to your parents, you will be great. You will be good. Dá mi lóhùn. Àwọn ṣorí ibi tó ń lọ yẹn, tó fẹ́ lọ jalè yẹn, ó máa pa ẹ́, ó dẹ̀ máa kú sọ́run ni. Yes, torí pé tó bá jẹ́ pé o lè ní sùúrù for 2 years, má rò ó pé torí pa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ni o, dúró di next year December, Ọlọ́run lè ṣàánú ẹ̀, bóyá better life ẹ ju bó ṣe wà yìí lọ, but tó bá gbọ́ tó bá tẹ̀lé wọn lọ jalè yẹn ni, wọ́n máa pa ẹ́. You're gonna die. Oh, feel me? Oh my God, no, I don't let change situation here. Oh, understand? Oh, there. Silly house. No, Nancy. Stupid. You see that's Mary? She's my very, very close friend. I love her. She loves me so much. But she will never listen to her advice. Emma takes her advice. So, look at me, I'm comfortable with my life. Can't you see? I am rich in my duplex. I am feeling cool. Imagine, I accommodate so many people. To be able to me see, my furniture, my employer, my motor phone, I'm a cruise. You know, mama. Hey, get me to feel me.
rí pé irú pílà yìí òun náà ni mo ṣọ̀pọ̀ wọn ṣe sí òkè so that everything á lè rhyme together kò yẹ and this is the modern pillar tí wọ́n ṣe ń sìn so that everything á lè rhyme together and you can see the arc tí wọ́n ṣe síbí òun náà mo sọ fún bí wọ́n ṣe sí òkè kò yẹ so that kò ní sí ìyàtọ̀ nínú òkè àti ìsàlẹ̀ ṣé mo everything á lè rhyme together and òun náà wúru window yìí sìn window yìí fọ́ọ̀kọ̀ náà mo ní kàn ṣe kò yẹ ń sìn so that kí ni dẹ̀ mo fẹ́ kàn lò aluminium window mo fẹ́ kàn lò ó ti yẹ so that is it. Nǹkan tí mo rí so far ni from what we've seen mo rí pé wọ́n try mi ní dispute fact. mo rí pé wọ́n really try gan they really tried. But mi ní sugar coat ẹ̀ fún ẹ o mọ nǹkan tí mo ṣe o mọ nǹkan tí mo kà ní school as an architect. Kálẹ̀ mi mo bẹ handle bí báyìí kálẹ̀ mi mo fọwọ́ kan structure bí. I'm going to give you something really unique, something you've never seen before. Ẹnu ẹ ti dùn jù. Ẹnu ẹ ó ti dùn jù. No, kò ń ṣọ̀rọ̀ ẹnu mi dùn àbọ̀ ẹnu mi ò dùn kọ́. Gbogbo iná lè máa san school pẹ̀lú mi dùn. It's not like that. Gbogbo wa la mọ̀ wípé òbílẹ̀ àti ìgbà tó wà ní school o ní láti yin ra ẹ̀. Kò yẹn ń sìn. Má bínú, I have a call. Lápáta ọ́fíìsì mi sí pé mi. Hello. Báwo ni? Ó ti dé. Ok, o mọ̀ ṣẹlẹ̀ ẹ̀sìn sọ fún ẹ pé kí wọ́n dúró dè mí mo sáré wá sí sáìtì mi wọ́n á fi wọn kan alright o ṣe less than an hour I will be there o ṣe gan thank you ọ́fíìsì náà ti pè mí ẹ̀ wọ́n fi ń gbé mi lọ́fíìsì sórí mo ní ilẹ̀ kan ní ọwọ́ ẹ̀yìn ilé yìí sàn ìyẹn màá mú ẹ lọ síbẹ̀ títí tó bá fẹ́ pa wà lọ pàṣẹ orí ilẹ̀ yẹn. Let's go now. Why not? I trust you. Ṣé mo sọ fún mi pé ó máa ṣe gbogbo bíbá ẹni kò tó dé? Àbórí bíbá ẹ̀ ṣùgbọ́n pé ìgbà tí mo sọ fún ẹ ní pé tí máa ti dọ́fíìsì tí máa ti ṣe one or two things máa lọ sí bábísà ló máa lọ ṣe é mi ò lè ṣe nǹkan kan rárá iṣẹ́ ti pọ̀jù lórí tébù mi nǹkan tó fa nìyẹn. Má ya oògùn o ṣùgbọ́n má ya oògùn. Ìwọ náà mọ̀ pé mi ì ya oògùn o mọ̀ pé every time máa ń fẹ́ clean up. I trust them. Anyway, thanks so much. Pẹ̀lú nǹkan tó bá mi rà yìí. Wow, the flavours mo máa ń love jù lọ́ra ṣá. Tí mo mọ favourite ẹ̀ mi ni mo favourite ìyàwó mi. Ẹ ṣé gan ni, thank you. Mi ní fún ẹ. Ìwọ ló mọ èmi gan mo ti wà okay mo ti jẹ mo ti mú kí n tó ra tiẹ̀ wá mi kò fẹ́ jálá àdánìkan jẹ ni. Anyway, Ládé pè mí lẹ́nu mo dẹ̀ sọ fún mi pé tí n bá ti délé màá bá sọ̀rọ̀ lórí kọ̀ǹpútà so màá lọ sìn mí náà màá lọ clean up. Okay. I'm after you anyway. Ẹ bọ́ ẹ kò lè sọ́nà náà kò tẹ̀ tó. Ojú sọ.
tó ń ṣe fún wa. Mo fẹ́ ṣe ẹ lóge. Mo fẹ́ gẹrun fún ẹ. Mo fẹ́ gẹrun fún mi. Ìyẹn náà nice. Wà òkè. Oríṣiríṣi style wà. Bombay wà. Layers wà. Obaki wà. Kọjú sáyà wà. Èwo ló fẹ́ kí n gẹ fún ẹ? Ó ti ẹ̀ fi mọ orúkọ tí mo fẹ́. Sori Bombay wọ́n gan. Yeah, nice. Bombay ló fẹ́. Yeah, mo fẹ́. Ẹ̀ṣẹ̀ tí a mọ̀ gé ṣe báyìí, ó gírí gan. Nítorí ọlọ́run, kó omi, kí lọ sùn lọ. Ṣé ó dára? Dípò dìde ilé ti mú náà. Wà wo bẹ́ẹ̀dì fún mi, kí ni gbogbo eléyìí? Kí lélẹ̀? Ṣé torí pé o ṣèv lánàá ni irun ṣe kún gbogbo ilé báyìí ni? Irun eléyìí ti wá pọ̀ jù bó ló sí ní gbogbo adúrú rẹ̀, kí ni gbogbo eléyìí? But Fúnkẹ́, ó mọ̀ mí náà. Ṣé bí ojú ẹ̀ mo ṣe wọnú bathroom lánàá tí mo ṣe ìwòwò bí ẹ̀ mo dẹ̀ ṣe ìwẹ̀ tán mo wẹ̀ ó gbé mi wá sórí bẹ́ẹ̀dì so how come tẹ́lẹ̀ máa fi wà ń bí. Ṣé ibẹ̀ mélòó ni òun mi ṣe irun tó ń jẹ́ irun ẹ tó ṣèv lélẹ̀ máa jẹ́ nàbí òrí bó ṣe rí ni báwo ni irun ṣe fẹ́ dénú ilé àbí kò possible náà báwo ni irun ṣe fẹ́ wọlé. Ṣé mo gbé ara kan tí máa ń sọ fún ẹ ni ó mọ̀ pé ara kan tí máa ń sọ fún ẹ ni wípé anytime tó bá ti fẹ́ sùn máa lo net cap ẹ net cap tẹ́yìn obìnrin máa ń lo ẹ̀kẹ́ tó ti fẹ́ sùn ẹ kó máa lo
òun ló fa gbogbo ìdọ̀tí yìí náà. ó dé o nígbà tó kì í ṣàfọ̀jú dípò mi ò láìkẹ́ o ṣé irun gúngùn báwo ló ṣe fẹ́ fi irun gúngùn wé irun mi tiẹ̀ mọ category tí mo lè fi sí bóyá afro ni o bóyá irun dada ni or something mi tiẹ̀ get ẹ̀ báwo ni irun men mi tiẹ̀ lè fọwọ́ kàn ṣáà jẹ́ káwọn bá ṣe máa pàkẹ́ irun wo lélẹ̀ anyway ṣáà jẹ́ ká mọ nǹkan tá a fẹ́ ṣe sí because gbogbo eléyìí irun ọkùnrin lélẹ̀. Fúnkẹ́ irun ẹni yìí irun obìnrin ni irun yìí irun tèmi lélẹ̀ irun ẹni yìí wá pàkẹ́ mi kọ́ mi tẹ̀lé wọ́n kọ́ bó ṣe wà yẹn. Fúnkẹ́ wá pàkì ní irun ẹni yìí náà. Àlàáfíà fún yín o. Ẹ rà sà. Ẹ̀lẹ́. Kí ni mo lè ṣe fún yín sà? Ọ̀gá ni mo fẹ́ rí. Kí lorúkọ yín sà? Ẹ pé pásítọ̀. Okay, you can have your seat, sir. Yes, come in. Sir, ẹnìkan wà ń tà tọ́nà ọ̀fẹ́ rí mi sà. Tani. Wọ́n náà wọ́n pastor. Oh, that's my pastor. I won't expect him. You can wọlé. All right, sir. Ẹ ṣeun. Ṣé bí ọ̀rọ̀ ṣe rí ló ṣe sọ̀rọ̀? Ẹ má jẹ́ kí n tọ̀ yín bó ṣe rí gangan ni mo ṣàlàyé fún yín lórí fóònù yẹn. Fúnra mi ni mo délé tí mo bọ́ sínú bathroom tí mo shave irùngbọ̀n mi. Ìyàlẹ́nu ló dé máa jẹ́ ńgbà tá a máa jí tá a bá run nílẹ̀ lẹ́nu bedroom wa. Ẹ sà, ìyàwó mi kò fẹ́ jẹ́ káyé máa já ni. Mo láti wá nǹkan láti fi cover up ni mo dà ságídí fún. Ẹ sà, ẹ má jẹ́ kí n tọ̀ yín ẹ̀rù bà mí. Ṣé bó ti rí nìyí? Ṣé bọ́ọ̀rọ̀ ti rí nìyí? Jẹ́ ká gbàdúrà. Jẹ́ ká gbàdúrà, àdúrà ló lè ṣe ohun gbogbo. Jésù erímọládé ọlọ́run ìbàràpá. Kábíyèsí. Ọlọ́run Èkó, ọlọ́run Ìbàdàn, ọlọ́run Oǹdó, ọlọ́run Èkìtì, ọlọ́run Ìlọrin. Àwa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, a sì ń dúpẹ́ gbogbo ohun tó ń ṣe fún wa. Elédùmarè, ọba gbọ́ àdúrà wa. Àmín. Má àdúrà wa lọ lé àṣẹ. Gbọ́ wáyé, fà wá kúrò nínú ìṣòro. Àmín. Gbọ́ àdúrà wa. Àmín. Mo mọ̀ pé o ti gbọ́. Èmi mọ̀ pé àdúrà yìí ti gbà. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ọ̀wọ́, gbogbo àdúrà tí mo ṣe iye mi. Sà. Kò sí ìṣòro fún ẹ sà, nǹkan tí mo sọ yìí ó bá yàn lẹ́rù. Tá máa gbàdúrà ní gbogbo ìgbà. Lẹ́yìn àdúrà kò sí nǹkan mìíràn wọn fún nígbàgbọ́. Ọ̀wọ́, èmi náà fẹ́ débi kan tẹ́lẹ̀ àmọ́ bó ti pè mí ni mo gbọ́dọ̀ yà. Ẹ ṣe gan pásítọ̀. Ẹ̀yin tí ó yẹ kí n ẹjẹ́ kí n sìn ẹjẹ́ kí n sìn nílẹ̀.
ṣé gan ni sà. Kò sí wàhálà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run lèyẹn máa dúpẹ́ fún. Ṣé rí àdúrà ó ṣe pàtàkì nínú ìgbésí ayé onígbàgbọ́. Àdúrà tẹ́sí rí ni ọ̀pá Kírísítẹ́nì. Bí èèyàn bá ti ń gbàdúrà ìṣòro ẹ ti tẹ́. Ẹ má gbàgbé o. Àdúrà ni gẹ́gẹ́ ni ọ̀pá Kírísítẹ́nì láti bá Ọlọ́run rìn. Ṣé gbọ́? Ẹ wo ẹ ṣé gan ni sà. Ṣé ti rí sí tẹ́ sọ fún mi pé kò sí problem. Èmi gan wá rí sí pé kò sí ìṣòro rárá. Àwò ìṣòro wẹ gbogbo ẹni bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run wàhálà ò sí fún. Àdúrà ṣe pàtàkì. Stress ló kọ́ ni it's gonna be fine kò sí problems. Báwo ṣe sọ Fúnkẹ́ kí ló dé? Bá ṣe rí nìyẹn o. Bí Fúnkẹ́ ṣe pè mí ní ẹ̀kọ́ rush dípò wá hospital èmi kan fi ń bọ̀ bí. Ó kàn pè mí náà ni pé ó ṣubú ní ọ́fíìsì pé kí ló dé Fúnkẹ́. Ṣé nǹkan tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ń sìn ṣe dókítà ti ń pẹ́ jù lọ́dọ̀ ẹ̀ báyìí àti pátá ti dé ibà dókítà ti jáde ẹjọ́ torí ọ̀lọ́ ẹ̀ bá mi wọ̀ kan tó ń ṣẹlẹ̀. Doctor, kí ló ṣẹlẹ̀? Uncle, ẹ jẹ́ kí n rí. Sorry, doctor. Ṣé gbogbo alẹ́ fẹ́ rí? Look, we are all one o. Gbogbo wa. Ẹni sùn, ẹni sùn, ṣùgbọ́n ní sùn. Ìgbọ̀n bọ̀ ṣe sọ. Doctor, fún sí. Everything is okay. Okay, kí ló máa ń pè wọ́n fún wa? Jókòó, kò sí problem. Doctor lè kúrò fún wa. Ẹ jókòó. Mi ò jókòó, doctor. Mi ò jókòó. Ṣé rí bẹ́ẹ̀ ṣe pè mí yẹn ẹ̀rù gan bá ẹ̀mí fún ara mi ẹjọ́ tó lọ kí ló ṣẹlẹ̀ ẹ má sọ fún mi pé dípò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú dókítà. ọ̀rẹ́ yóò response treatment am fún wọn bí wọ́n ṣe máa ń pariwo fẹ̀jú yẹn kò tí ì stop níbà ní pé ká transfer àwọn lọ sí China a ní bàbá kan bẹ̀ tó jẹ́ pé bí bàbá ló jẹ́ sóra ní medical practitioner tí ẹ bá gbé wọn débẹ̀ mo promise pé wọ́n á attend sí wọn dáadáa transfer lọ sí China. Ibẹ̀ ló lè help wa. Doctor, ẹ máa bọ̀ máa yẹn tútù bẹ́ẹ̀. Again? Tútù bẹ́ẹ̀ bó ṣe máa. Kí ló ṣe? Sorry. Kí ló ṣe? Doctor, kí ló ṣe? Kí ló dé? Báwo ló ń ṣe? Ẹjọ́, kí ló ṣe gangan? Kí ló ṣẹlẹ̀? Ẹ fi ọwọ́ bò lójú. Kí ló dé? Ẹni sùúrù. Ẹni mi lọ́fíìsì. Fókìnì. Nurse. Okay.
kọ́ páàkì ẹ sọ fún pé dípò tí kò uncle ẹ rí mi lọ́fíìsì. Let's go, uncle. Let's go. Kò ní ìkẹrẹ àwọn ọmọ. Ẹ máa wọlé. Dípò! 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 Kí ló ń ṣẹlẹ̀ ń fa? Fúnkẹ́ pẹ̀lẹ́ ẹni tó bá lélẹ̀ yìí odò yẹn kóun náà mú gi àbí kó mú bọ́n kóun yìí tiẹ̀ pa ó kọ̀ yẹ pé báwa ṣe fẹ́ràn Dípò tó Ọlọ́run fẹ́ràn ẹ̀ jù wá lọ ni pẹ̀lẹ́ Ọlọ́run á dúró tiẹ̀ Ọlọ́run á rọ̀ ẹ́ lójú pẹ̀lẹ́ gan mo wá fẹ́ kó nígbàgbọ́ kan pé gbogbo ìgbàkigbà tí o bá ti need anything ṣáà ti pè mí àbí kò pèsè sàn Ọlọ́run á dúró tiẹ̀ o kò possible kọ́kùnrin máa bomi lójú ni àmọ́ oògùn tó ń bọ́ lára wa ó nípọn jura wọn lọ. Fúnkẹ́ bí Wálé ṣe ti sọ má rojú ó dùn àwọn náà gan a ní láti máa explain fún ẹ wọn náà mọ tàṣírí sọkọ ẹ gàgàn Dípò. Anyway nǹkan tó máa ṣe fún ààrẹ please Fúnkẹ́ anything tó bá need jọ̀ọ́ má hesitate láti sọ fún wa ṣùgbọ́n Fúnkẹ́ jọ̀ọ́ please. Ẹ̀yin ṣé o ti gbọ́ ọ̀rẹ́ ọkọ rẹ̀ rẹ̀ gbogbo nǹkan kí nǹkan Yorùbá ti fẹ́ kó a máa bá wọn a máa fi ẹ̀ àríwú títí o ẹ kúrò ń sùn kẹ́ tó dé àríwú kó dákẹ́ irọ́ ègbò kó yẹ kó sùn. Fúnkẹ́ for a start gba ilé kókó fi ṣe ọkẹ́tẹ̀ please jọ. Gbà Fúnkẹ́. Ṣẹ́rí wọ́n fún ẹ lówó ìrònú kò jẹ́ kó mọ bí ó yẹ kó fi sí kó má la sọ́nù wá o jàre. Kíni wọ́n ní kíni. Wo Fúnkẹ́ báyìí ti sọ fún ẹ tẹ́lẹ̀ má ro any day anytime anything tó bá ti need jọ̀kọ́ wa máa bá wa direct ṣùgbọ́n. Anyway gẹ́gẹ́ bí ṣẹ̀sán ṣe sọ ó máa better any other owó tó bá need send account number ẹ sí phone tèmi àbí ti ṣẹ̀sán so that I can san síbẹ̀ directly. Kẹ́ ẹ máa padà wá wo ẹ ṣe. Ẹ ṣe o. Ẹ jọ̀ọ́ sà, ṣẹ́yìn ni wòlíì Ọlọ́run fẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ kẹ́ pray fún mi ni.
nǹkan kékeré nìyẹn lọ́dọ̀ Ọlọ́run ẹ wọlé ilé nílé Ọlọ́run. ẹ ṣe gan sa. ẹ jọ̀ọ́ ẹ bọ́ bàtà ẹsẹ̀ yín Olúwa sọ fún Mósè ó ní bọ́ bàtà ẹsẹ̀ rẹ torí ibi tí o wà ilẹ̀ mímọ́ ni. ẹ wọlé Olúwa gbàdúrà yín. wúlì. sórí arábìnrin yìí tó wọlé yìí má jẹ́ òkúlẹ̀ fún ẹ o má lè jẹ́ òpẹ́ lọ́dọ̀ ẹ torí tó bá kúlẹ̀ fún ẹ ó léwu. má lè dá dèbò. àjẹyè ni wọ́n jẹ́ o iṣẹ́ tó lùgbà lára mi àjẹyè ni wọ́n jẹ́ ẹ̀fẹ́ ẹ̀lẹ́. ẹ wo wòlíì before anything ẹ jẹ́ n kọ́kọ́ kúnlẹ̀ kẹ́ gbàdúrà fún mi náà ká tó máa bọ́rọ̀ wà lọ. Oh, I see. O fẹ́ kúnlẹ̀ fún pásítọ̀ àbí ìwọ fẹ́ fi oògùn kúnlẹ̀ fún pásítọ̀ ṣódà báyìí kí ni mo ṣe fún ẹ ṣódà báyìí for God's sake why. ẹ jẹ́ gbogbo ẹnu yín sàn ẹ máa tẹ̀ ń gbìyànjú ṣé ojú tí yín wá fọ́ etí yín di nígbà tí bàbá mi ń ṣe tiẹ̀ fún mi ẹ̀ mọ́ ń gbà yẹn nígbà tí ẹ ti ṣe tiẹ̀ jẹ elégbò ojú yín fọ́ ń gbà yẹn rí o nígbà tí elégbò tèmi wá fẹ́ máa pa iṣẹ́ ń sìn ẹ wá ranjú ẹ̀yin wá ní ẹ̀yin fẹ́ gbà á là ẹ̀yin fẹ́ gbà á là bì tó ẹ̀yin lè jẹ́ kí gbogbo nǹkan tí mò ń ṣe kó máa ṣiṣẹ́ mọ́ máa jẹ́ kó yé yín nǹkan tí obìnrin tó fi ju ọkùnrin lọ máa jẹ́ kẹ́ mọ̀. o lè ṣe náàdà lórúkọ Jésù. èmi. bẹ́ẹ̀ ni. èmi ò lè ṣe kọ́kọ́ fún ẹ. kò sí tó fẹ́ ṣe lórúkọ Jésù ò lè ṣe anything. máa jẹ́ kó yé ẹ máa jẹ́ kó gbà ṣó ti gbọ́. Ọlọ́run yọ ní tìmí kúlẹ̀ torí mo mọ̀ pé tó bá jẹ́ mo kúlẹ̀ fún ẹ 100 àwẹ̀ òràn ẹgbẹ̀rún aleluya gan ò tí ní ká. 100 àwẹ̀ òràn. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní ìmọ̀ kan tó kú ẹ bẹ́ẹ̀ jẹ́ máa rọjú wo bùkátà oníbùkátà lẹ́mọ̀ wo máa fi wọ̀n ẹ́ bí mo ṣe jẹ́ máa fi wọ̀n ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wo wòlíì Ọlọ́run Fẹ́mi àbí kí ló ti ń porúkọ ẹ wo máa fi wọ̀n ẹ́ bí mo ṣe jẹ́ torí mi ò mọ̀ nǹkan tó kú ẹ bẹ́ẹ̀ tó ń rọjú máa fi ẹ̀sẹ̀ aláfiẹ̀s àbí ṣé kú ẹ ni wo máa fi yí ẹ wàá gbà. kí ló mi fún ẹ kí ló mi fún. ìyá yìí àti ọ̀run bá kọjá lọ tíntín ní báyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣe Ọlọ́run. ṣe ẹ̀sán ó tún ti rán ṣé léyìí ò wà pọ̀ ká jẹ́ wípé obìnrin tó ń tóòsì ní mí ń sìn a ní nítorí pé kó bàa lè fẹ́ bó ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi. mọ́mí ẹ náà tẹnumọ́ jù ẹ wò mọ́mí kò sí èyí tó pọ̀ jù ní eléyìí kò sí èyí tó pọ̀ jù. ẹ mọ́mí ṣe wá rè wọ́n fi dá yín lójú wípé kò sí obìnrin náà tó lè gba ipò yín nínú ọkàn mi. Yes ẹ ti tọ́jú wa náà ẹ wò wá náà ẹ ti ṣe nǹkan tó yẹ kó bí ṣe fọ́mọ ẹ̀yin gan ti jìyà lórí wa so ó yẹ káwa gan ká wá tọ́jú yín. This is just the beginning mo ti bẹ̀rẹ̀ kankan o you are a good mother ẹ ti understand so ẹ má máa kí mi pé mo ra àwọn nǹkan báyìí fún yín ẹ̀tọ́ mi ni láti tọ́jú yín mọ́ mi ẹ̀wọ̀n nǹkan tẹ́ ẹ máa ṣe fún mi lélẹ̀ ṣẹ́rí ẹ kàn máa bá mi fi sínú àdúrà ṣẹ́gbọ́ pé kí Ọlọ́run fún mi ní good wife kí ní good home kí ní good family mọ́mì lẹ́yìn ìgbéyàwó mi máa ra jeep fún yín I promise máa ra jeep nǹkan kékeré ló jẹ́ sí mi jeep máa ra fún yín. lágbára Ọlọ́run ìyàwó tó máa jẹ́ tiẹ̀ tó máa bẹ́ẹ̀ kalẹ̀ Ọlọ́run máa ṣe fún ẹ ohun tó ń ṣe fún wa pọ̀ bẹ́ẹ̀ làbúrò ẹ̀ náà sọ wípé o ṣe bẹ̀bẹ̀ fún un kó tún ra àwọn kankan fún un tó fún un lówó. Mọ́mì mo rò pé ti gbàgbé ni. òwúrọ̀ gan kí ló ń ṣe ẹ́ o tiẹ̀ ní secret ara ṣé gbogbo nǹkan tí bá ti fẹ́ ló yẹ kó máa sọ fún mọ́mì ni. mo ní láti sọ fún wọn. lágbára Ọlọ́run ò ní dààmú ò ní rálágbèdá àkóbá àdábá kò ní wọlé tó ẹ̀ ò ní ṣàìsàn ò ní fàìsàn ló gbà mi ìwà ní wá ẹ tì.
My mommy. Ma. Yes, ma. Yes, ma. Mo ní kí sáré wá mú nǹkan tí mo sọ fún yín. À ń lọ síbi tí mo sọ fún yín lọ́sàn-án àná yẹn. Ṣùgbọ́n ṣáwa òkè ṣá. Mo wà. Tó bá dọ̀sán là mo bá yín bá ṣe wá. Lẹ́nu ìrọ̀lẹ́ ọ̀la máa chẹ́ẹ̀kì yín ṣùgbọ́n kó dàbọ̀. Ó dà kò burú ṣé mo dúpẹ́ owó àmà ròkè o. Ò ní dààmú wàhálà ò ní bá ẹ o. Ẹ̀yin náà rọ́ ọmọ tọ́jú yín o. Ó ṣé ọkọ mi. Àpéjú ṣe o láyà tàlàfíà. Wọ́n mi Ṣẹ̀san a fi hàn mí wípé ẹ̀rù ńlá wà ní orí Ṣẹ̀san. Ẹ̀rù? Bẹ́ẹ̀ ni. Irú ẹ̀rù wo? Ọlọ́run má jẹ́ n rí. Ọmọ mi ò ní rẹrù kẹ́rù, ẹ̀rù ìyà kò ní rù. A ní rírú ẹ̀, ẹ bá jẹ́ ká fi ẹ̀mí ṣọ́nà kí aburú má bàa ṣẹlẹ̀. Ọlọ́run ò ní jẹ́ n ráburú. Ọlọ́run ò ní jẹ́ n rí wàhálà. Wàhálà kan kò ní wọlé tọ̀ mí. Ẹ ṣáà jẹ́ ká fi ẹ̀mí ṣọ́nà ṣá. Ó dà kò burú ẹ ṣé. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ má bínú mi nílé sí yín o. Ó dàbọ̀. Sórí ẹ̀kọ̀ọ̀kan báyìí meetings máa ń pọ̀ àwọn kan ṣì wà lókè báyìí business ni. Ṣẹ̀san kí wàá ní gbogbo preparations yín báyìí fún wedding yìí. Everything is under control, sir. I must make an arrangement for hall tamalo for reception. Aside that, àwọn caterers máa serve oúnjẹ lọ́jọ́ yẹn mo ti rá wọn náà. Then the hotel reservations that you can make, I've done that too. Mo tún ti lọ rí olórin tó máa wá play fún wa lọ́jọ́ yẹn, sir. Ṣé o tẹ̀ rí ti olórin yẹn mọ̀ pé orin tí yín lè má bàtò àmú púpọ̀? Ẹ̀rọ̀dọ̀ wá rí bẹ́ẹ̀ sá ẹ̀yin lè jó yẹn náà sá. Ṣùgbọ́n abáyé faramọ́ ẹ̀yin lẹ́yìn ṣe nǹkan. Hall tẹ gbà yẹn ṣé ó máa gbèrú dáadáa? Yeah, ó wà spacious, sir. It's big. Ohun tí mo ṣe ń béèrè nítorí number of people tó máa attend ẹ̀ mo fẹ́ kọ́ ibi tó máa gba ẹ̀rù dáadáa. Then mi ò gbẹ́ kó mention security. It is security test, sir. I was coming to that. As a matter of fact, tó sílẹ̀ ní pé mo ń take one after the other ni. So most definitely máa arrange fún mi náà, sir. Sórí ìdí tí mo fi ń béèrè lọ́wọ́ ẹ̀ ni pé commissioner of police ọ̀rẹ́ mi ni. Tó bá dẹ̀ ní ìdí police presence kó wọn wá síbẹ̀. Mi ò fẹ́ ibi tí àwọn touts tó máa disturb àwọn guest wa. Ṣọ́rọ̀ mi yẹ jẹ́ ká make gbogbo arrangement kó reflect status ẹ̀ tó ń ṣe nǹkan. Okay, sir, kò sí problem. So get in continuous on ìyẹn gbogbo arrangement yẹn ẹ lọ mójútó dáadáa. Sórí at this early stage gba ilé kì í ṣe fẹ́ lé assist. Sir, 500,000 naira, sir. Ẹ ṣe kò sọ. Ṣe sọ. Ó ti dánmọ́ tèmi náà. Inú mi dẹ̀rù bí mo ṣe rí ẹ, inú mi dùn kó smart. Tọ́mọ mi bá fẹ́ ẹni tó smart, smartness yẹn àgbẹ̀ ọlọ́bọ̀ wọ́n rà lọ́dà. I'm gbìyànjú, sir. Ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀. Mi ò gbọ́dọ̀ ṣe nǹkan kí n disappoint àwọn èèyàn. Gbogbo ibi tó bá léèyàn sí, jẹ́ kó attend the wedding. Mo bọ́ sá, mo bọ́. Torí àwọn èèyàn tèmi ń bọ̀ gan-an o. In fact, all over the country. Apart from that, àwọn kan bọ̀ láti overseas. Okay, sir. Jọ nítorí Ọlọ́run, wedding ọmọ mi lélẹ́yìí. I want it to be well attended. Ṣùgbọ́n pé gbogbo èèyàn tá a bá rí nǹkan kan tí a àti ìsọ̀nsìn tó ní ìdánwò fún pẹ̀lú. Chelsea boy, Chelsea boy, ẹ kú ìpàdé ẹ ṣe. All right, yes sir. Ọba tí ayé àti ọ̀run wárìrì fún, ọba tó pọ̀ ní ipá àti agbára, àdúgbà yín lógo fún oore ọ̀fẹ́ yín nínú ayé wa, nínú ayé ìránṣẹ́ yìí. Olódùmarè àdúgbà yín lógo. Ẹ ṣeun, ẹ gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìyá wa, ẹ jókòó. Ìyá wa, ìbá dára
kí arákùnrin yìí kó wà ní abẹ́ ààbò Ọlọ́run fún ọjọ́ 14 gbáko èyí tó jẹ́ ọmọ yẹn ọkùnrin. Kó wà fún ààbò ọjọ́ 14. A máa ṣègbéyàwó ní Sátidé tó ń bọ̀ ìsà. Ìbá dára kí a gba ìtìjú yìí nítorí ohun tó lè pa wá lára. Pásítọ̀ ló ṣe lé fún yín. Pásítọ̀ ló sọ bẹ́ẹ̀. Kí lẹ́yìn wá sọ fún pásítọ̀ yẹn? Ṣèṣì, ó mọ̀ pé kò sí inú àṣà mi pé kí n máa kọ̀rọ̀ Ọlọ́run tì. Nígbà tó ti sọ fún mi pé Ọlọ́run ló sọ pé èmi ti dúró. Mọ́mì please. Kí lẹ́yìn sọ ìyẹ̀wò nípa ọ̀rọ̀ Olúwa sọ pé àbí Olúwa ò sọ pé ṣé mi ò ṣe Christian ni? Èmi ò lọ church ni. Mọ́mì ẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ báyìí mo ń like now. What rubbish? Humiliation lélẹ́yìn now. Can stop wedding. O kò ọjọ́ méje sí ìgbéyàwó. Pastor kan wá from nowhere. Ó ní kí n má ṣe ìgbéyàwó mi. Why? Just few days ago ni bàbá ìyàwó mi fún mi ní 500,000 naira tó fi support wedding wa. Ẹ wá so kí wọ́n padà lọ sọ fún sí pé bàbá o pastor kan from nowhere ó ní kí n má ṣe wedding mọ́ because of what? What humiliation? Ẹ gbogbo ọ̀yàn tó ti invite ni. Àwọn ọ̀rẹ́ mi tó ń bọ̀ láti abroad. Àwọn ọ̀rẹ́ mi tó wà ní home. Àwọn ọ̀rẹ́ tí ń gan kọ́. Ẹ máa gbogbo embarrassment ẹ gbogbo shame. What humiliation? Àbí mọ́ mi ẹ fẹ́ jẹ́ kí n ṣèkó tó máa mú disgrace àti nǹkan bí ìtìjú wá sí family wa ni. Ọlọ́run tí ẹ ní jẹ́ ká gbà tìjú ní fámílì wa lágbára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí mọ́mì. Ọlọ́run ní jẹ́ ká rí. Ẹ wo gbogbo ọ̀rọ̀ pé pásítọ̀ kan sọ please I don't want it mo like irú ọ̀rọ̀ báyìí. Ìgbà tó sọ náà ó ga èmi náà láyà. Irú ọ̀rọ̀ báyìí mo like ẹ̀. Ok mọ́mì ẹ sọ fún mi. Ṣẹ́yìn mọ̀ pé èṣù máa ń lọ àwọn pásítọ̀ mi. Bá jẹ́ pé pásítọ̀ tó sọ̀rọ̀ eléyìí fún yín sí, bá jẹ́ pé kan lára àwọn pásítọ̀ tó èṣù máa ń lò ní láti wá mú disgrace wá sí family wa. Ṣẹ́yìn mọ̀ ni. Ẹ máa gbọ́ nǹkan báyìí, ayé ti lajú ju gbogbo eléyìí lọ. Pẹ́ sáré kiri pásítọ̀ kan ẹ má máa bá mi sọ̀rọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ o. Bàtẹ́ pé mi gan mo ti rí pé ọ̀rọ̀ kan tí tó lè lọ títí lẹ́fẹ́ bá mi sọ mọ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ báyìí ni. Wọ́n mi kò sí time no time. Ẹ wo mọ́mí ẹ gbàjáre kẹ́ fi rèpo sí jane abẹ́lẹ́tì má tún máa rí mi. Ṣẹ́sán. Ṣé? Ní orúkọ Jésù Ọlọ́run á fún ẹ ní àlàáfíà rẹ̀ á dá. Má wọrí. Jésù àwa pẹ̀lú yín. Jésù ò ní fún yín sílẹ̀ gbà kankan. Dádì, ó tó bí ẹ̀ẹ̀mejì tí mo ti máa ń rí arábìnrin yìí bẹ́ẹ̀. Mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé pẹ̀lú agbára tí Ọlọ́run fi fún yín, ó yẹ kí arábìnrin yẹn ti sùn. Bíbélì sọ wípé bí kò bá ṣe pé Olúwa bá kọ́ ilé náà, gbogbo àwọn tó ń kọ́ wọn ṣe lásán ni. Ní agbára tí Ọlọ́run ọba tó fún mi, mo mọ̀ pé tí mo bá gba àdúrà arábìnrin máa yá. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ wípé ipò tó wà yìí Olúwa ní nǹkan kan fi ṣe ni. Bí bẹ́ẹ̀ kọ́ mélòó òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mọ́. Ẹ jẹ́ ká ṣì máa bá bọ̀. Ẹ jẹ́ ká wo ohun tó Olúwa fẹ́ fi ṣe. Èmi náà gbàgbọ́ bẹ́ẹ̀. Dádì, nípa ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí mo sọ fún yín, ẹ̀yin lẹ máa bá wa bẹ̀rẹ̀, ẹ̀yin lẹ máa bá wa parí ẹ̀. Tó bá jẹ́ pé fún ìdàgbàsókè ìjọ Ọlọ́run kò sí ìgbà tí Ọlọ́run pè mí tí mi ò ní dáhùn. Mo rò pé ó fẹ́ bùn mi jẹ ni. Kò lè bùn yín jẹ. Ṣé rí bó ṣe ń lọ yẹn ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta ó lè má padà sáyé ká ẹ mọ́. Ṣùgbọ́n ó sì dá mi lójú wípé Olúwa ni mo fi ṣe. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Mo gbàgbọ́ pé kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe. Ẹ ṣe dáadé. A máa retí yín sà. Ẹ wo ẹ̀mí Ọlọ́run sọ pé kí ẹ gba àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta. Sorry, my boy. Sorry, phone. Oh, you are switched off. Sorry. When the Timothy okay, problem.
Sorry, go to put the manager time expect. You're not to back up. Sorry, mo ko ṣe pẹ̀lú mi. It is not okay. Baby, ko wa okay. Few days to the wedding. Olórí to disappoint me. Why? Bàbá o, kò ní da fún ẹ. Kò tó ní ṣoríire. Láti bàbá ẹ. Ọ̀gá ẹ̀dá. Ó travel. Kò ní da fún ọ̀gá ẹ náà. Ọ̀gá ẹ travel. Ó gbé omi travel àbí? Ó fẹ́ disappoint mi lọ́jọ́ wedding mi. Kí ló dé? Kí ni mo ṣe fún? Ta ni mo ṣe? Bàbá ọ̀rọ̀ kíní yìí ni. Ọ̀rọ̀ kíní? Bẹ́ẹ̀ni lórí mọ̀ kọ́tẹ́ lè sọ ọ̀rọ̀ kíní yẹn. Tí mo fún yín lọ́wọ́ ni. No, tell me. Oh, good. Ẹ ti lọ plan pẹ̀lú pastor àbí? Ẹ ti lọ plan pẹ̀lú pastor tó sọ pé kí n lọ dọ́jà ara mi for days kí n má ṣe wedding. Ṣé kò tẹ́lọ́ ṣe ni àbí lè mọ́mú àbí àfàlẹ́ lọ plan pẹ̀lú ni? Ẹ lè ṣorí rẹ gbogbo yín. Please. Let me handle this, please. I'm a man, please. Ẹ ti lọ plan pẹ̀lú pastor yẹn àbí? Pastor báwo? Àwọn ò mọ pastor kankan. Ẹ mọ pastor kankan. Ó ní sọ́ńtọ́ ẹ mọ pastor. Ẹ lọ plan. Kí ni mo ṣe fún yín? Báwo mo ń ṣe yín? Ìsọ̀rọ̀ kíní yìí ni. Ìsọ̀rọ̀ kíní? Òun náà ṣì ni. Oh. I should pay more. Kí ló sanwó sí? No, baby, ṣó ń gbọ́. They want me to pay more. I should pay more. Kí n fún ẹ lówó mọ̀ àbí? Owó ni problem yín àbí? Owó lẹ wáyé wá gbà. Owó ẹ̀dẹ̀ ló máa pa yín. Mọ̀ àbí? Wàhálà yìí ti pọ̀ jù. Iṣẹ́ àmì ẹni ta ní. No, there's no problem. They want me to pay. Máa sanwó. I will pay. Why? Èmi àti Ìyẹ́ lájọ máa ń teach ní school gbà yẹn. Ìyẹ́ máa ń teach elementary science. Why tèmi máa ń kọ́ research methodology. Tí má ti ní kí Ìyẹ́ kó lọ gba àwọn proposal, kó lọ mú àwọn data tó máa fi ṣe project yẹn wá, a máa ṣe bí ẹni pé òun mọ̀ jù mí lọ. Kò sí problem. Check fún mo kọ fún yín now. Wọ́n lọ yín kù. Nígbà tí wedding wọ́n ti kú dẹ̀dẹ̀. No, Jacob pa wedding yẹn. Kò sí problem rárá. Ọlọ́run á dójú ti gbogbo ẹni tó fẹ́ dójú ti mi wedding mi. Ọlọ́run á disgrace gbogbo ẹni tó fẹ́ disgrace family mi. Wọ́n ní ṣoríire. No problem. So babe, please, put it in the car. Gbà. Wọ́. Bàbá! Má bàbọ̀ mi rárá. Má bàbọ̀ mi. Now listen, mo fẹ́ kó sọ fún ọ̀gá ẹ̀. Sọ fún pé mi ni mo sọ bẹ́ẹ̀. Tí bá really disappointment. Àbí tí instrument ẹ bá kó wá sí wedding mi ò bá pé. Oh God! A máa ríran wo. Nǹkan tó mọ́ mẹ́ náà lára dìdì sí yìí nìyẹn o. Wọ́n fi máa ń táwọn àgbà máa fi ń sọ wípé ibi tí àgbàlagbà bá wà, ibẹ̀ ni wọn kékeré ti máa ń bá. Òun náà ti wá wà mannerless, senseless, kò ní culture kankan, kò ní respect fàgbàlagbà. Kó máa bá rú èmi báyìí. Èmi tó jẹ́ pé mo jù yẹ́ ẹ̀gan lọ with 17 good years. I will arrest him. Máa arrest mọ́mí ẹ̀. Máa arrest daddy ẹ̀. Ẹ̀yin band boys gan. Máa arrest gbogbo yín. Mo kàn try láti manage àsọ̀rẹ́ ni. Kó máa bá mi sọ pé level kan náà la wà. Kájọ wà ń category. Instrument kékeré tẹ́ bá kó yẹn máa arrest gbogbo yín máa kó gbogbo yín sẹ́wọ̀n papọ̀ and a minute. Ṣé o gbọ́ mi? I see you. Ẹ bọ̀ kó mo ti lọ. Sálẹ̀ olórí. Baby, why are you stopping the car? I can't drive again. I can't drive. I can't, baby. Where 4 days to my wedding, when they attack me. Please. O ṣe sọ̀rọ̀ báyìí, we're only 4 days to your wedding. Kí ló imply? Kí ló tell láti sọ? My dear, try to understand me. 4 days to my wedding. O mọ̀ pé nílẹ̀ Yorùbá, even anywhere in the whole world, is uncalled for. Baby, it's not uncalled for, it's coincidental.
kí ló mi pé it's uncalled for ṣé wèrè nìyẹn ni tó bá ń ka ṣe sọ wèrè ṣé wèrè lẹ́ni tó attack yẹn ni ìyẹn ò ṣe wèrè ìyẹn ní NAFDAC number ìwèrè tó yin kan glass ṣé wèrè máa kan glass ni ṣé wèrè máa kan tó ń pè ní glass tó bá rí wèrè ó máa fọ́ gbogbo ẹ̀ ní ó máa fọ́ mọ́tò á jó táyà ó máa sọ pé wèrè attack wa ìyẹn ò ṣe wèrè náà baby wèrè nìyẹn baby I don't say that. bó wèrè ní náà. owó ọmọ pé wèrè ju wèrè lọ ni please don't say that má sàn bẹ́ẹ̀ pé ẹni tí ń ṣẹlẹ̀. ó mọ̀ kó tó ṣẹlẹ̀ mo lè drive mo ní láti pe dáàdì kí n sọ fún dáàdì nǹkan tó ṣẹlẹ̀. please stop it mo like oṣù máa pe dáàdì tí mo bá ṣe ara tí ò lè take care ara ẹni can you take care of yourself why not saying this no I'm understanding you try to understand me too please don't do this now. I love you too. You know I'll do anything for you, but please do, baby. And drive this car. Let's go. No problem. Just let's go. Let's go. fẹ́ ṣe ẹ lóge mo fẹ́ gẹrun fún ẹ oríṣiríṣi style wà bọ́m̀bì wà ọ́bàkì wà dálásì wà léyàsì wà kọjúsáyà náà wà èwo ló fẹ́ kí n gẹ fún ẹ. gbogbo wọn style yẹn old fashion ni wọn àmì ò lè mọ̀ pé ọmọ ìgboro lèmi mo lè máa gẹrun wọn bẹ yẹn tó lè bá mi gẹ Obama. Obama mo fẹ́ Obama. Obama oh my style. Try, get here. Oh, Obama will get here. She gonna end. But yeah.
Bọ̀dá mi, báwo ló ṣe ń ṣe yín? Bọ̀dá mi, kí ló ṣe yín ìṣòro ibà mi sọ̀rọ̀ ẹjọ́? Kò sẹ́ni tí mo máa pè. Ta ni mo fẹ́ pè? Ta ni mo fẹ́ pè? Mọ́mí! Bọ̀dá mi! Bọ̀dá mi, ẹ lajú. Ta ni mo fẹ́ pè? Bọ̀dá mi! Kò sẹ́ni kankan ni. Kò sẹ́ni tí mo máa pè, ẹ ṣàánú mi. Báwo ló ṣe ń ṣe yín ẹ sọ̀rọ̀? Ta ni mo fẹ́ pè? Bọ̀dá mi. Jésù, má jẹ́ rí dààmú, má jẹ́ rí wàhálà, má jẹ́ kí wàhálà wọlé tọ̀ mí. Jésù mi o, Jésù o, mo bẹ̀ ẹ́ lórúkọ Jésù, má jẹ́ rí wàhálà o, má jẹ́ kí wàhálà wọlé tọ̀ mí, má jẹ́ kí dọ̀gbọ́n wọlé tọ̀ mí, má jẹ́ fojú sunkún ọmọ, má jẹ́ kọ́mọ mi rí wàhálà kó má rí dààmú. Jésù Ọlọ́run ṣàánú mi. Alábìíràn bí má jò ṣẹ́ mọ́ mi lára, má jẹ́ rí wàhálà o, má jẹ́ kí wàhálà wọlé tọ̀ mí. Ọlọ́run o. Olúwa o. Hello? Hospital? Kí ló ṣe? Ṣé sọ mi? Ẹ jọ̀ọ́ hospital bó ló wà? Ẹ júwe fún mi ẹ jọ̀ọ́. Mo ti mọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣé o. Bàbá ẹ̀ ni bàbá òun. Okay, daddy tea. Ẹni dọ́kítọ̀ sọ. Àwọn jẹ́ kẹrin. Ẹ̀sọ́ tó bá ṣẹlẹ̀ ni. Ohun tó bá ṣẹlẹ̀ ni kẹ́ sọ fún mi. Mo fẹ́ sọ náà ni màdá. Ó ti o, ẹ̀sán jáde báyìí bí mo ṣe dúró. Èmi mọ́ lọ́mọ mi. Ohun tó bá ṣẹlẹ̀ ni kẹ́ sọ. Ohun tó bá ṣẹlẹ̀ sọ́mọ mi ni kẹ́ sọ fún mi. Ẹ sọ fún mi. Ẹ sọ fún mi. Ẹ sọ fún mi. Kí ni gbogbo eléyìí? Ohun tó ṣẹlẹ̀ ni pé condition ẹni yẹn ó worst kan but nísìnyí ẹ farabalẹ̀ ó ti give up. Mo gbàdúrà pé Ọlọ́run á bu òróró ìtura sí ibi tí ọgbẹ́ wà ní ọkàn yín. Àmín. Ẹ take it easy, mo mọ bó ṣe máa rí lára yín, mo mọ. Mọ́mì ìṣẹ̀sán, ó ti tó ohun tí Olúwa fi hàn mí, ó dẹ̀ jíṣẹ́ fún yín wípé ká ní ìnira kékeré
ká má bàa rí ìnira ayérayé. Gbìyànjú mo gbígbèsè mo ní ìṣẹ̀sán ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ikú tí ṣẹ̀sán kú ikú àkúfà ni àwọn tí wọ́n súnmọ́ ṣẹ̀sán tí wọ́n máa kú irú ikú yẹn wọ́n lé ní 20 àyàfi tí wọ́n bá gbọ́ ìkìlọ̀ tí wọ́n dẹ̀ kíyèsára. gbogbo ìgbà mi mo dára. ẹ wo bí mọ́mì àwọn ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ àti ẹ̀yin àti àwọn mọ̀lẹ́bí yín pàápàá jùlọ àwa tó ti yé ẹjọ́ àti fẹ́ máa lọ. a tún máa yọ kúrò yìí. ẹ ṣe o. náà máa wọ́n jókòó sí. ó ti tó ó ti ṣẹ̀sán ó ti tó ẹ̀sùn ó ti tó. ìfẹ́ fojú sunkún ọmọ mọ́ ẹ̀jẹ̀ fojú sunkún ọmọ mọ́. wọlé ẹjọ́ ní sọ́hùn ẹ̀yin ti gbàgbé ni nígbà ìtẹ́yìn ṣe ẹ mọ̀ pé yín ogún ọdún a máa jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li ẹ ṣe ń gbà yẹn ẹ rò pé ẹ ṣe gbé ẹ̀yin mọ̀ pé kò sáṣe gbé abẹ́ẹ̀kọ́. kí ni nǹkan tá a ṣe torí Ọlọ́run àgàgà mi ìbàtúndùn kí ni mo ṣe. wọlé kí ló fi fẹ́ ṣe. já clarify ara mi. dákẹ́ inú ẹ kí ni problem ẹ kò sí tó kèmí pẹ̀lú tó ṣe ibi tó wà yìí mo lọ́jọ́ lójú ẹ. eléyìí jọkọ tó. ìwọ ńkọ́. ẹ̀sà ojo sáré lójú mi. ojo sáré àti wọn tó jọ kòtò lójú ẹ àti wọn tó jọ sáré lójú ẹ n tó má tàṣe mi ni wípé ibi tẹ́ ẹ máa wọ̀ sùn ni alẹ́ ìjẹ ni. ẹ kí lẹ wá tún dúró ṣe kí lẹ ń dúró wò ẹ̀rọ wọn sí kòtò. serious gan ni sórí ní ojú àlá yẹn wọ́n mú aṣọ wọ́n fi dé èmi àti ọ̀rẹ́ mi yẹn lójú àìfẹ́ mi ó ti pẹ́ tí mo ti rọrẹ mi tí mo ń sọ yìí o wọ́n á gbẹ́ kòtò sílẹ̀ báyìí wọ́n dẹ̀ láyà àwọn méjì sínú kòtò wọ́n dẹ̀ bò wá láàyè lárú àlá yẹn rí eyín olùgbọ́dọ̀ lárú àlá yẹn kẹ́rù má bà á alálòdela yes. wo sórí gbogbo yẹn fọmáàtì lásán yìí èmi ò believe lórí ẹ mo mọ̀ ẹ́ nà ó kì í ṣe oní wàhálà ó involve in any fraudulent act ó kì í ṣe politics wo fi gbogbo yẹn lẹ̀ kò sí nǹkan. dàpọ̀ nǹkan tó máa ń dùn mí lọ́rọ̀ ẹ̀ ni pé kò sí nǹkan tó take serious láyé ẹ̀ ṣé èèyàn máa lárú àlábẹ́ ẹ̀rù níbà àbí ojú òun kọ́ lọ́wọ́ tí máa ń fi nǹkan hàn yan ni. wo bí ẹni bá jẹ gbì ló ń kú gbé ó ṣàṣeyàn. dàpọ̀ you know the only problem you have o take nǹkan seriously kò sí nǹkan tó ju ẹ lójú láyé yìí mo sọ fún ẹ pé mo láàlá àlá tí mo lá tó yẹ pé mi ò lè jẹun mò ń bẹ́ bọ̀ lọ́dún ẹ òun wá sọ fún mi pé torí pé mo ò sínú fraudulent ṣé tí Ọlọ́run bá máa fi nǹkan hàn yàn ojú àlá náà kọ́ ni. farabalẹ̀ sórí àlá máa ń pòwe ni mi ń wà àwọn Yorùbá sọ pé àlágọ̀. Dàpọ̀ jọ̀tún Ọlọ́run má jẹ́ ká dákẹ́ sí eléyìí má jẹ́ ká dákẹ́ sí eléyìí. wo tibẹ̀ just formality lásán nìyẹn èmi ò. ẹ ló ṣeun. ọ̀rẹ́ báwo ni. mo wá pàjá yìí wọ́n kọ́.
ó yẹ kí ti pè látàárọ̀ o bọ̀ mo bísí díẹ̀ lọ́fíìsì ni ọ̀rẹ́ mo máa lálàá burúkú kan tó serious gan o. o lálàá báwo ló ṣe la. mo rí ìwà àti Fẹ́mi tó dé yín papọ̀ báyìí. èmi àti Fẹ́mi àbí. bẹ́ẹ̀ni. wọ́n dé wà nínú igbó kan báyìí. exactly. wọ́n á tẹ àwa méjèèjì sílẹ̀ wọ́n gbé wa sínú kòtò wọ́n bọ̀ wá láàyè àbí. gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. ó ṣe ṣe. báwo ló ṣe mọ̀. ó ṣe má wọlé ó ṣe thank you. dúdú ṣé kìí ṣe bọ̀bọ̀ tí o sọ pé wọ́n jọ gbé wà tiẹ̀ sí ló. fíìmù lè jáde mo sọ pé Fẹ́mi ló gbé mi àti ẹ̀ sínú kòtò ṣòun ló pè mí sí tó ń fún mi report pé òun lálàá o ní take nǹkan serious láyé ẹ ṣé yẹn ò tó báyọ̀ lẹ́rù. báwo ló ṣe mọ àlá ẹ Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa.